Ede Yoruba International, ètò yín ètò mi. Fìdígbì jìkìlì mímì wọ́n pèrè sí ṣètì òwe yìí mo ti mọ̀ tèmi mo ti mọ̀ àbídí èdè Yorùbá ó yẹ kó tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Kò tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Àbídíyẹ fìdígbì jìkìlì mímì wọ́n pèrè sí ṣètì òwe yìí mo ti kọ́ tèmi mo ti mọ̀ àbídí èdè Yorùbá ó yẹ kó tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Kó tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Àbídíyẹ fìdígbì jìkìlì mímì ó pèrè sí ṣètì òwe yìí mo ti kọ́ tèmi mo ti mọ̀ àbídí èdè Yorùbá ó yẹ kó tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Kó tiẹ̀ jẹ́ ká jọ máa kọ́ lórí èdè Yorùbá International. Ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell